Sórí ètò yín, ètò wa lónìí, a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Obìnrin bí iná. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Mo mọ̀ pé ẹ máa nífẹ̀ẹ́ láti wo apá kejì fíìmù Obìnrin bí iná. Fún àwọn tó ti wo apá kìíní fíìmù náà, mo mọ̀ wípé ẹ kò ní lè dúró kí apá kejì fíìmù náà kí ó jáde o. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Obìnrin bí iná. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù náà, ẹ tẹ subscribe button o, torí àǹfààní kan tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní yìí lẹ ó máa jẹ tí apá kejì fíìmù yìí tí ó bá jáde, torí àwọn subscribers wa nìkan àwọn la kọ́ máa notify tí apá kejì fíìmù yìí tí ó bá jáde o. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ tẹ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.